wọ́n ní kí ẹ débi pé wọ́n ní wàá wọ́n mú àwòye òní sunkún lórí ọmọ títí lọ́jọ́ alẹ́. àwọn abiyamọ tó pọ́ àwọn abiyamọ pàtàkì. Ṣèkìlọ́tù ní ìṣìṣẹ́ kìlọ́. Adébùkọ̀lá àmàláìtì, ó ní kí ilẹ̀ ẹ̀ẹ́dẹ́bí pé ọlọ́run sunkún lórí ọmọ àti ẹ̀ṣẹ́. Tó yọ sí àgbẹ̀ sọ̀ọ́yà. Ó náà ní kí ilẹ̀ ẹ̀ẹ́dẹ́bí pé. Wọ́n ọ̀ṣọ́ ní ọkẹ́. Wọ́n ní kí Adébí pé ẹni ọlájà o wúniwúni lójú ọ̀rọ̀ mú ọkọ̀ gbẹ́dẹ́jì lọ́wọ́ lẹ́tọ̀mí ẹgbẹ́ aláàárọ̀ ògbómọ déédé. Òun náà ní kí Adébí pé àti Wùmí àìdí ìbò Victoria Adébóyè àti Chukwu Nàìjíríà gbogbo wọn náà ní jíṣẹ́. Iṣẹ́ bí ní òun àkọ́kọ́ ẹ̀ wọ́n wáyé látàgbẹ́ ìgbà wọ́n ní kí Adébí pé wọ́n lọ kú èyí Adébí pé. Bísí ọ̀pá ló gbàgbà. Òun náà ní kí ẹ pẹ̀lú bí pálápálá. Olùkẹ́kẹ́ Amọ́lá. Òun náà ní kí ẹ. Mo bá ń kó àwọn obìnrin. Wẹ́rẹ́ á ní ọ̀rùn ìlú. Àwọn ọkùnrin wọ́n ṣẹ́jú, wọ́n lẹ́jú. Pé. Èèyàn tó bá dé lánàá bí àdúgbò ayé. Nínú ètò máa ń pọ̀ owó àtọ́bìnrin pọ̀. Ó ṣàṣe bá àwọn ọ̀tá àkọ́kọ́ bí. Torí obìnrin ló là ayé. Gbogbo kùtù kẹ̀kẹ́ máa kú iṣẹ́ òyìnbí lọ. Nítorí agbóni, kéwàá ọtí ìrìn lọ. Ẹni bá bá ṣe bá ṣíwọ́ ìyàwó, wà sí láti kọ́ṣẹ́. Ìyọ̀dọ̀ bá bá ṣàlọ́, orí tó bá jẹ́ pálá ló fún ara ẹ̀ yìí bínú. Àdàpọ̀ ní sùúrù, ṣùgbọ́n bó bá máa ń gbọ́ ìbínú àdàpọ̀, wà sí láti kọ́ṣẹ́. Ọ̀rọ̀ yìí dàbí ìbò, ó dàbí èèyàn tó bá fẹ́ ṣe báyọ̀ àdé orí ìrọ̀bí. Kó ṣe kí wọ́n ẹgbẹ́ èrí mi. Kó ṣe nọ́mbà 1, àríyá ọ̀tá. Apara, bàbá apara, àbẹ̀sí máa wá. Èèyàn tó bá fẹ́ ṣe kí wọ́n àdé orí ìrọ̀bí. Bó ṣe kí sọ́mọ́ mi kí wọ́n àríyá ọ̀tá. Àríyá ọ̀tá. Èèyàn tó bá bẹ́ẹ̀ níjà mọ́ọ̀ṣì. Mo sọ̀rọ̀ ìyàwó rẹ̀ láyà àríyá ọ̀tá. Ẹni máa ń kọ́ mọ́ ìyá rẹ̀ ní àwọn ọ̀bẹ ká.
dùn wá nínú. Àti àlẹ́ èjì ni. Yàrá ti mú yàrá ti mú.
nítorí ikú yẹn. Olóyè kárẹ̀ kárẹ̀. Àwọn tó ṣe ní mọ̀gbọ́ láwọn. First Dominion Properties, ilé kíkọ́ lọ́wọ́ ta. Egungun làwọn èèyàn wọ̀, wọ́n máa ń pè légúngún, wọ́n pè légúngún, wọn ò mọ̀ pé wọ́n jẹ́ kúyẹ̀, kúyẹ̀ lèmi wọ̀ sí. Ọmọ nílé kúyẹ̀ àwọn ọ̀rẹ́, egungun ló jẹ́ bẹ́ẹ̀. Kúyẹ̀ mi. Afọláṣadé Ayọ̀bá dúdú bí kóró òṣì òṣèkọ́kọ́ yeye mo kí ẹ kí ẹ Afọláṣadé mi máa ṣe.